ránṣẹ́ ẹ̀gbẹ́ díẹ̀ kámẹ́tì sọ àwọn àbítíbitì owó ńlá tẹ̀ bíìlì àwọn èèyàn gbogbo àwọn àfa àtẹ̀rànjú mọ́ pé àfọ̀njálàbí èèlò gẹ́ là ń gbà lọ́wọ́ kọ́sítọ́mù tọ́jẹ́ pé Ọlọ́run ní bá wa ṣayé wa àtàwọn olóríire tọ́lọ̀ ń kó tì wá àwọn olóríire èèyàn àwọn olóríire èèyàn àbòsí ló dá wàhálà lẹ̀ lẹ́yìn kẹ́bí fẹ́ sọ ìsìláàmù di ẹ̀sìn àbùkù ẹ̀sìn ìsìláàmù ìsàlábùkù inna dina inda Allahi islam. Kò sí yàtọ̀ jàre alábùkù ni wọ́n ogun jẹ́ àjò láàjò ń jẹ́ de play ní yẹ̀yẹ́ level. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí bá jí ọmọ Nàìjíríà Rasulul Karim sallallahu alaihi wasallam yóò mọ̀ tí a fi wé ẹgbọ́ ṣe yóò mọ̀ tí a fi wé oríjì ṣe yóò mọ̀ tí a fi wé àbámadá ṣe aláàdé Saudi ní Madina a rí ewé malégedegede ní Madina ní Saudi. Ṣáré gbogbo àwọn orin àbùkù táwọn oníṣẹ̀ṣe ń kọ yẹn èyí táwọn mùsùlùmí dálẹ̀ lọ́pọ̀ ju ọ ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín o ìlara lédè mú wa dálẹ̀ o ní Yorùbá fi ní gbẹ́ kòtù ọ̀tá mọ́ wọn torá àmẹ́ni tí ó jìn sí gbẹ́ kòtù ọ̀tá mọ́ níwọ̀n torá àmẹ́ni tí ó jìn sí àwọn àfáà mi wọ́n di àgbójú agbólẹ̀ tútù yẹn sáré gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa yẹn wọ́n di agbólẹ̀ tútù yẹn ju tá ń dálẹ̀ lọ ṣé n sọ agbólẹ̀ tútù fún yín ó burú ju kéèyàn ó mú odidi ìgò sinapu lọ èmi ọ̀bẹ dìrí o àmọ́ mo ti rẹ́ni tó dìrí tọ́jẹ́ kó dákú hospital ló ti jí ó ní láyé òun tó wọ́n fi kú òun lè dì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà mi jẹ́ pera wọn ní ọmọ ìyá wa wọ́n di àgbójú tá ń dálẹ̀ lọ. Lọ béèrè tí wọ́n fi ń ṣe àgbo yẹn lọ béèrè ẹ̀ kó lè máa pọ̀ tí mú gògóró kó lè máa pọ̀ tí dóńgbó gbogbo ẹjẹ́ bá ti ń di àgbo sẹ́ńsọ dọ́rọ̀ fọ́ ó ti di òrìjínà ọlọ́tí ológògóró. Ànábì mẹ́sàlásálá ní gbogbo tí bá ti mú wá oríra haram gbogbo tí bá ti mú wá oríra kullu ma shukira bí fahuwa haram gbogbo tí bá ti mú wá oríra haram ni. Ẹ wá ní ewé àtẹ̀gbò ogún àwọn oníṣẹ̀ṣe níbo àwọn bàbá wa ọgbọ̀n tó rí bá tún fọyàn àdìmọ́nú akínsọ́lá mi àbúrò ní ṣe àdìmọ́nú nẹ́bà wọ́n ń gbó ilẹ̀ tí bá má àdìmọ́nú onígbó gidi ni onígbó ń gbó àní ẹni tá ń sọ yìí ìjọ tó kọ́ dìbò hospital ló ti ró ojú ẹsẹ̀ fi tó lulẹ̀ tó lọ tẹ́ ń rọ omi lé lórí rí tìrìtì òye sàrámù o ìyẹn sàrámù o àdìsí tí àdébọ̀ mẹ́sàlásá sọ pé gbogbo ń tá a bá ti lè fi ẹnu wa tó ti lè máa mú ahọ́n rírà fọwọ́ àmọ̀ ó ti dọ̀tí nu ọ́fíìsì ọlọ́tí ológogoro ni ó fi ọ sí ọ́fíìsì ológogoro ká pé ẹ̀tọ́ bá ti jẹ́ ewé àtegbò ogún àwọn oníṣẹ̀ṣe ni ogún àwọn oníṣẹ̀ṣe ọ̀rọ̀ kàntànkàntàn ẹ bá ti lákàntì lé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ béèrè ogún bàbá yín lọ́wọ́ rẹ̀ nípa kíni túmọ̀ kúndí Àlùkùránì gẹ́gẹ́
ìwé Ọlọ́run tá a gbé sínú ilé wọn ṣé kì í ṣàṣírí ni àṣírí ńlá tó tóbi ni there is power in the Quran there is power in the Quran there is power there is power there is power in the Quran kanalikuwa fil Quran kanalikuwa fil Quran kanalikuwa fil Quran agbára ń bẹ nínú Kùránì agbára ń bẹ nínú Kùránì agbára ń bẹ agbára ń bẹ agbára ń bẹ nínú Kùránì àwa mùsùlùmí àwa àfáà ẹ má jẹ́ àṣẹ kẹta ara wa mọ́ kẹta ara wa tá ń ṣe wà nù tá a fi fẹ́ máa fi ara wa ṣẹ̀sìn tá a rò pé ìsìlámù la fi ń ṣẹ̀sìn inna sha'yakum la shatta á kéwù bákan náà àlè lò bákan náà èmi jẹ́ àfáà ní ìsìn mo dẹ̀ ń kọ́ ọmọ ní kéwù láti 1994 1994 ni mo ti ń kọ́ ọmọ ní kéwù yọ kúrò nínú ọjọ́ orí ẹ iṣẹ́ tí mo wá ṣe láti 1994 yẹn wèrè kan wá dé ó ní lọ wá ṣẹṣe ṣé ẹ rí kúrò orí rẹ ló ti dàrú orí ẹni tó sọ bẹ́ẹ̀ orí ẹ ti dàrú 1994 mo ti ń kọ́ ọmọ kéwú that is lecturer kí ẹ sọ pé odidi lecturer kọ́ lọ wá ṣẹṣe ọ̀kí ẹ máa sọ fún lecturer pé alátẹnujẹ ni iṣẹ́ tí yẹn ti ń ṣe láti 1994 tí mo jẹ́ akọ́mọ kéwú ẹsẹ̀ lé ní o ẹlẹ́ẹ̀kejì mo tún jí àfọ oníwàásí ìjọ social media dé àwọn ọ̀nà orí ko á lọ lo oṣù mẹ́ta oṣù mẹ́rin tá a máa fẹsẹ̀ ní káàkiri fún wàásí tá a sì mú ọmọ kébọ̀ láti ibẹ̀ tọ́lọ̀ ń dẹ̀ ń sọ wọ́n dàfà mo tún jí àfọ oníwàásí ó di méjì ẹlẹ́ẹ̀kẹta mo tún wá jẹ́ tí ń ṣàdúrà fún yẹn àdáhì ẹni tí ń ṣàdúrà ọjọ́ mẹ́ta èèyàn kan sáf ní ọ́fíìsì mẹ́ta tọ́fíìsì kọ̀ọ̀kan dẹ̀ tóbi kátó wá wíwíwé rẹ̀ gẹ́gbẹ́ àbá ẹlẹ́wà ṣẹ̀ṣẹ̀ ṣe rí i pé ara ibi tá a ti ń ṣe kèéta ara wa nìyẹn ṣẹ́dẹ̀rẹ́ kọ́ ọmọ ronú pé kí n dá skul ẹ̀ bó ṣe dálẹ̀ èyí tẹ́mi ti dálẹ̀ láti 1994 tí mo dàmọ̀ ipò pé mi ọ̀dẹ̀dẹ̀ ní kí n tún sojú kòkòrò tiẹ̀ àlìkọ́ní àtù káńsù láyé fún abada ìtẹ̀lọ́rùn báńkì tó wó bẹ̀ ìtàn ni nothing concern me about you. Rúkẹ́ ọ̀nà ẹlẹ́dàálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá yanjú tì tí ẹ bá gbé wá sọ́dọ̀ èèyàn ń rúkẹ́ àtẹ yanjú tì ọ̀dọ̀ àwọn àfọ̀njálàbí náà tó gbé wá àwọn abẹ náà fún wọn abẹ́ ẹ lọ kó Kùránì jáde ẹ̀wú yẹ̀wú ọ̀yá wa ẹ lọ ṣe sàrà báyìí Ọlọ́run dẹ̀ tẹ́wọ́ gbà tẹ́ẹ̀dẹ̀ ti gbà bítíbitì owó bú tẹ́ẹ̀tì gbà bítíbitì owó ṣé ní tí ọba wa lọ ní ọ̀dà rúkìá ṣé kò lè tọ́jú èèyàn àbòsí àti kẹtàlá bá ń bẹ kódà kọjá pé télọ̀ ló ń ṣe aṣọ tó ọ̀run náà ewé lọ́rùn náà ìjà rẹ̀ pé kí lọ́nà òdodo tó gbédè yìí ẹjẹ́ abọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí mo sọ ẹ jẹ́ ká bọ́ọ̀lẹ̀ níbẹ̀ ẹ jẹ́ ká bọ́ọ̀lẹ̀ níbẹ̀ ewé àtegbò kì í ṣe dúkìá ẹnìkankan o wà bí yíyọ Ọlọ́run ni Ọlọ́run ṣe ní ẹ̀bùn fún gbogbo wa ni gbogbo ẹni tó bá ti mọ ọ̀nà tí ó gbà lo ewé àtegbò tí ì bá ti ń ṣe ọ̀nà tó lè gbà pàdé ìbínú Ọlọ́run máa lò lọ kì í ṣe dúkìá ẹnìkankan o dúkìá ẹnìkankan kọ́ o amúrú ni ìlà ìyà ni o wà bí ìyà ni o ẹ̀bùn tó lọ́n fi ta gbogbo ayé lọ́rẹ ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àti ẹni tí ó mùsùlùmí ẹni tí ó kìrìsìtẹ́nì ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀bùn ni. nígbà yí àwọn sùhábà ní ewé àtegbò ti wà náà nígbà yí bàbá ńlá wa ádámà tọ́jú olórí gbogbo ayé
léwí àtẹ̀gbò ti wá ànábì wa Mósè tó ní ọ̀pá tí fi ń dẹ ẹran tí ń dẹ̀ ṣe bí wí àtẹ̀gbò ni wọ́n ń jẹ gbogbo àwọn àfáà ẹjẹ́ abọ́lẹ̀ ń bí kẹta ara wá ń ṣiṣẹ́ ẹbọ́lẹ̀ ń bẹ́ẹ̀ á kéwù bákan náà àlè lò bákan náà ọ̀nà tọ́lọ́ níwọ̀ máa gbà lo ìmọ̀ rẹ tó fi máa ṣayé rẹ nu ọlọ́wọ́ jẹ́ ọmọ rọrùn fọ ọ̀nà tọ́lọ́ lẹ́mi ọmọ gbà lo ní mọ́ wáyé má ṣe kẹta mi tó o bá ṣe kẹta mi ìyẹn ò pé kí n jábọ́ ìwọ lè má kú òlójú kan náà toró lódùmarè ó ti rí pápò sí ló ń ṣe ìlara ní sí ọ. ìlara ní sí ọ abẹ́rẹ́ pàbẹ́ kọ́ mọ́sálásí nìsín mọ́sálásí tá a máa sí ní January 18 àti pásítọ̀ Àgbàlá Gabriel lájọsí gbọ́n tí mo sọ fún yín àti pásítọ̀ Adémọ́lá Àgbàlá Gabriel lájọsí mosque yẹn Ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state January 18 nílùú Ìkirè àti pásítọ̀ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel lájọsí mọ́sálásí wọn àtàwọn èèyàn kẹrin àti bàbá mi Alhaji Munirudeen Bọ́lá Oyèbáméjì managing director CEO Waterway Authority Inna of Nigeria àjọsí ni àfáà mi ọdẹ ṣáájú Mr. Kehinde Àgbàlá Gabriel inshallah láti ìlú ọba lọ́hùn wọ́n bọ̀ Nàìjíríà àjọsí mọ́sálásí yẹn ni àti àwọn olólùfẹ́ Ọlọ́run lára mi tí wọ́n pọ̀ mọ́sálásí yìí tá a bá ní ká dá àwọn tí Ọlọ́run gbowó wọn kọ sí 5 àwọn Kristẹni kódà 4 mọ́sálásí tọ́lọ́ ń kọ́ fún wa yìí àwọn mùsùlùmí wo láìfù mùsùlùmí wo láìfù àwọn mùsùlùmí tí wọ́n dá sí mọ́mọ́ wọn Alájà Ajíbíkẹ́ Abẹ́ní Adé obìnrin bí ọkùnrin kọ́lọ́ mọ́ bá tiẹ̀ jẹ́ láíláí kọ́lọ́ méjì ọ̀dà àmú kọ́ mọ́ ra rẹ̀ kọ́lọ́ bá dùnnú kọ́ fọmọ dùnnú kọ́ fàyè rẹ̀ dùnnú kó fi lílọ bíbọ̀ rẹ̀ dùnnú ó di owó ló gbélé uncountable money lórí mọ́sáàsì yẹn àti àlùfáà Abdulhamid Adéjùmọ̀ èèyàn ṣe ní ma àwọn olóore rẹ̀ àti olóko Abdulwasi nígbà táwọn ra páànù odidi owó bọ́ǹdì páànù kan ní Abdulwasi ni wọ́n gbélé gbogbo ètò pọ̀ àwọn Kristẹni ni wọ́n dà fún àfi àfa mùsùlùmí wèrè àfa mi tó ti máa sọ pé àfa alátẹnujẹ wèrè ní ọ̀ni ṣé dì ní wọ́n ti ń jẹun ṣé dì ló ti ń jẹun àfa oúnjẹ kú jẹ àwọn àfa wèrè yẹn ni ó àwọn àgbà yahoo gbogbo àwọn tí ń ṣe ìkẹyìn ìrìnìsìn Ọláwálé Ògúnlẹ́yẹ yìí ara àwọn tá a jọ kọ́ mọ́sálásí nù àwọn Kristẹni àti inú àwọn oníṣẹ̀ṣe wà láì lájọ kọ́ mọ́sálásí nù ìgbìyànjú di effort àjọ kọ́ mọ́sálásí yẹn ni mùsùlùmí tó bá ní dáṣe bàbá mi kan náà ní àpòmù lọ́dọ̀ wa àwọn náà bá ní lórí ètò ìjọ kan wọ́n fún wa ní 20,000 mi lè káyé Kristẹni n ò tiẹ̀ níye wàláhì tàláhì ṣé nígbà tá a fẹ́ ra bọ́ǹdì páànù 16 gan tá a rí obìnrin tó gbé owó bọ́ǹdì 8 lẹ̀ ó dẹ̀ jẹ́ Kristẹni afẹ́ sílì mọ́sáàsì afẹ́ lẹ́táìsì bàbá mi alálùbárí kàtọ́rọ̀ rẹ̀ ò ní dojúrú láíláí láyé òdìdí ó jẹ́ ti gbélẹ̀ àwọn ní sílì ní lẹ́táìsì àtọwọ́ sẹ́ni àti kánni going to 2 million Kristẹni ni wàláhì tàláhì Rabbul Kaaba ṣé bá rí ayé mo ti ń wí àwọn tí ń jẹ́ mùsùlùmí ọ̀kí pé àwọn àfáà akẹgbẹ́ wa ẹnu pé àǹfààní ètò Ọlọ́run fi kárí wọn àwọn orí abala bẹ̀ èébú ni ń bú wa alátẹnujẹ wèrè mú ọ ni
ṣé dì ní wọ́n ti ń jẹ ni sálátì di jẹ ni wọ́n ẹjọ́ abéèrè ìrànlọ́wọ́ fún mọ́sáàsì ilé Ọlọ́run àwọn èèyàn dẹ̀ tún fún support a sì náwó yẹn ìta aláàfẹ́ sí àṣẹ àtúwárí olórí burúkú ẹnìkan tó pẹ̀rẹ̀ láàfáà tó lóun mùsùlùmí tí tó pè wà lálátẹnujẹ ṣé èèyàn làwọn èèyàn ṣé èèyàn nìyẹn. afẹ́ kún mọ́sáàsì à ń sọpọ̀ owó kíkún rẹ̀ ẹni ó sẹ́ndì ẹ̀ sí ni kìrìsìtẹ́nì ni ìfẹ́ wo rìsíìtì tẹ sẹ́ndì ẹ̀ kò tún jẹ́ kó kọ́ rẹ̀ ọ́ àpíà pàápàá kò tún jẹ́ kó kọ́ ọ́ àpíà ọkọ̀ kan sí pé ẹni tó lò mọ̀ àmọ́ kìrìsìtẹ́nì ni o òun lọ dáhùn fún owó tá a fi kún mọ́sáàsì àti inú àtìtà afẹ́ ṣe gíláàsì síbẹ̀ alájà Ajíbíkẹ́ òun nìkan ló fa ní 420,000 naira 420,000. kódà sí nǹkan tó bí tó kọjá yìí lára kẹta pírọ́blẹ́mù tí Islam ní nìyẹn tí wọ́n bá rí pé akéègbé àwọn Ọlọ́run fi àánú gbà á àwọn èèyàn fi Ọlọ́run lára ẹ̀ ó múùfù sókè wọ́n bẹ̀rẹ̀ lára wèrè ìlara orí ibú olórí burúkú ara wọn wọ́n bẹ̀rẹ̀ ẹlẹ́rìí tí wọ́n máa wọ péjì ẹ̀ wọ́n máa fún súná burúkú ọ̀tọ̀ọ̀tọ̀ pé abéèrè kù lọ́wọ́ fún ní Ọlọ́run táwọn èèyàn dẹ̀ fún wa tá a dẹ̀ ṣe tó jẹ́ openly látòrí inú àfáànù mùsùlùmí jẹ́ pé alátẹnujẹ oúnjẹ kújẹ ó ń bára mo ní ọ̀ọ́bí agbábára nítorí àti gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ àwọn èèyàn dẹ̀ fún wa àwọn ará wọn tí wọ́n fún wa wọ́n wá ń jẹ́ kìrìsìtẹ́nì ṣé kò yẹ kójú ó tì í a máa sí mọ́sáàsì ní January 18 inshallah rahman kódà kì í ṣe mọ́sáàsì nìkan látún á tún sí dáadáa ní ìmọ̀ January 18 wọn náà ń gbọ́ nìyẹn ìlú Ìkirè ọgbàlejò àwọn olóríire lóye ń sọ mọ́sáàsì yẹn ló kọ pé ìṣọ̀kan gẹ́ẹ̀tì ẹjọ́ ta ló mọ mí ní ìṣọ̀kan yẹn tí mo fẹ́ ẹ̀ tó bá mọ mí ní ìṣọ̀kan yẹn kọ́kàn sí yes ta ló mọ mí ní ìṣọ̀kan tí mọ́sáàsì yẹn fẹ́ máa jẹ́ mo fẹ́ rí yes ẹ bá mi type yes ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State. ẹ tó bá mọ mí ní ìṣọ̀kan tí mọ́sáàsì yẹn jẹ́ ẹ jẹ́ bá mi tẹ yes. kí là ń bá kiri ẹ gba mọ́sáàsì wá láti Saudi ẹ̀yin tẹ́ ń gba mọ́sáàsì wá láti another country tẹ́ ẹ bá fẹ́ hùwà èèyàn gidi tẹ́ ẹ fẹ́ hùwà mùsùlùmí gidi tẹ́ ẹ fẹ́ hùwà àfáà gidi àwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún ẹ open gbogbo owó táwọn yẹn sẹ́ndì ẹ open ẹ̀ fún ẹ ní kẹ́ ẹ jẹ́ ọmọ náà kẹ́ ẹ wá jọ máa mọ́nítù ẹ̀ ó lè ní. Ọlọ́run àdàbà aburú ò ní ṣe é fún mi ọlọ́àpọ̀lá alukuriyan a tún lẹ tẹ́sí mọ́sáàsì lọ ní tẹ́sí ọba tuntun mọ́ mọ́dẹ̀ ti sàkáǹtì fún bàbá olóríire tí ń bá ní lẹ tẹ́sí ń sílì kìrìsìtẹ́nì ni ọ kìrìsìtẹ́nì. kìrìsìtẹ́nì ńgbà tẹ́sí ò tó mọ́ alájà Ajíbíkẹ́ ló tún sẹ́ẹ̀dì òdìdí owó sí a bí 150,000 again alátúnfẹ́ lọ ra tẹ́sí sí. bó ní gbogbo ẹ̀yin àfá wa kí pẹ̀lú akitiyan pé ẹ̀ ń bá ní ṣètò mọ́sáàsì àmọ́ àwọn tí wọ́n fi mọ́sáàsì yẹn rẹ̀ yín tí wọ́n bá ti sẹ́ẹ̀dì owó sí ẹ drop gbogbo owó yẹn fáwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún ó lè ní. ẹ drop owó yẹn fáwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún ẹni ẹ jẹ́ kí wọ́n máa ná tí a bá ná sẹ́kù ẹjọ́ ọmọ
mọ́sálásí tẹ́ bá dẹ̀ kọ́ fún wọn ẹ má bùkátà pé dandan ẹ sọ̀mìtì ìmáàmù fún wọn ìmáàmù tẹ́ ń sọ̀mìtì ó ti ní kọmíṣàn tẹ́ ń fowó kọ ìmáàmù yẹn gbà ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jàre. abẹ́bẹ́ ti fi àtirúfùrù ẹdìẹ ẹnìkan ò lè gbé ẹnìkan mọ́ra mọ́ mo fi sọ pé àgbà yahoo ni. tẹ́ ẹ bá ti gba kànga wá ṣé bí wọ́n wá gbẹ́ kànga fáwa náà ní mọ́sáàsì wá sí ìmọ̀ye mọ́ náà ni. tẹ́ ẹ bá ti gba kànga ọ̀ ẹ bá gba bọ́ọ̀ wá bóyá láti Ghana láti Saudi owó tí ẹ bá sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ ẹ dúrọ́pù ẹ̀ fáwọn tẹ́ ẹ fẹ́ gbẹ́dùn fún àwọn ni ẹ jẹ́ kí wọ́n máa na ẹ ní lè ṣe ẹ ti mọ̀ pé ẹ lulẹ̀ lànà ẹ ní lè ṣe tí ẹ bá gbé kẹ̀kẹ́ tán wọ́n wà pé ẹjọ́ anídìí èrò kọ̀pọ̀ o abẹ́ kọmíṣán kẹ̀kẹ́ yìí o àwọn arúgbó kún dúró lọ́tọ̀ àwọn ọ̀dọ́ wọ́n ń gbá wa ní o wọ́n yà fọ́tò àwọn arúgbó wọ́n yà fọ́tò àwọn ọ̀dọ́ gbogbo fọ́tò àti fídíò tẹ́rí tí ẹ̀yà ti ẹsẹ̀ ń di wọ́n tún ti lọ fi gbowó pé gbogbo àwọn arúgbó ẹ̀wọ̀n opó tí yà ń jẹ rèé ọmọ kéékèèké tí ọ̀rẹ́ ni tí ó tọ́jú wọn rèé wọ́n tún fi agbowó ni wọ́n fi agbowó ni afẹ́fẹ́ ti fi àtirífùrù ẹ̀dìẹ. ilẹ̀ ti mọ́ kò sí kò ẹnìkan ọ̀rá ayè tó ẹnìkan jẹ mọ́. lánàá nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ pé ẹ ní ìmọ̀ àmọ̀jù tẹ́ fi dá wàhálà lẹ̀ sínú Islam táwọn eléégún bá ń gbégún tí ẹ bá ń gbégún tó bá ti kú òpó náà mẹ́ta kún ó dé mọ́sálásí ẹnìkan ò ní sọ fún ẹ tí wọ́n fi pàlù wọ́n á kọjá